Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ẹtì Friday 20 oṣù kẹsàn-án ọdún 2024. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Lórí ọ̀rọ̀ alagbalúgbú omi Lagdo tí wọ́n ṣí sílẹ̀ lórílẹ̀‐èdè Cameroon, àìbalẹ̀ ọkàn ti wà o pẹ̀lú bí ìṣẹ̀lẹ̀ omíyalé ṣe tún bẹ̀rẹ̀ láwọn ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè yìí. Lábẹ́ rẹ̀, ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ní Gombe àti Yola ti dá ìrònú sílẹ̀ fún àwọn àgbẹ̀ àti àwọn darandaran. Ó ṣeé ṣe kó ṣe àkóbá fún ìpèsè oúnjẹ lórílẹ̀‐èdè yìí o. Ìjọba àpapọ̀ yóò kó alagbalúgbú omi 5 ọ̀tọ̀ọ̀tọ̀, bákan náà ni wọn yóò fẹ́ River Niger àti Benue lójú sí i. Ẹ kúrò ní àwọn agbègbè tó súnmọ́ omi. Ìjọba àpapọ̀ ṣe ìkìlọ̀ fún àwọn ọmọ Nàìjíríà. Pẹ̀lú bí ètò ìdìbò ìpínlẹ̀ Edo ṣe kù ọjọ́ kan péré báyìí, àjọ INEC ti bẹ̀rẹ̀ sí ní pín àwọn ohun èlò fún ètò ìdìbò káàkiri àwọn ìjọba ìbílẹ̀. Lábẹ́ rẹ̀, ìgbésẹ̀ yìí yóò jẹ́ kí ohun gbogbo lọ bó ṣe yẹ. Peter Obi ṣe ìkìlọ̀ fún àjọ INEC, ó ní kò gbọdọ̀ sí àwáwí kankan rárá. Ààrẹ Tinubu ti pa á láṣẹ fún igbákejì rẹ̀ Shettima láti léwájú àwọn ikọ̀ tí yóò kópa níbi ìpàdé gbogbogbò àjọ ìṣọ̀kan àgbáyé ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gọ́rin irú ẹ̀. Látàrí bí wọ́n ṣe yọ ọ́ nípò adájọ́ àgbà lórílẹ̀‐èdè yìí, ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti fún ìjọba àpapọ̀ àti Onugẹ̀ láǹfààní láti yanjú aáwọ̀ tó wà láàrin wọn láì ní ọwọ́ ilé-ẹjọ́ nínú rárá. Ìdá 60 ní àwọn akẹ́kọ̀ọ́ tó ṣe dáadáa nínú ẹ̀kọ́ ìṣirò àti ẹ̀kọ́ èdè Gẹ̀ẹ́sì nínú ìdánwò NECO. Ọ̀gá àgbà ọlọ́pàá ti pa á láṣẹ pé kí àtúntò àwọn kọmíṣánná ọlọ́pàá láwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Rivers, Delta àti olú ìlú orílẹ̀-èdè wa ìyẹn Àbújá wáyé. Ìròyìn amúlùúdùn: àwọn alámòjútó Pinnock Beach Estate tó wà ní Lekki ní ìpínlẹ̀ Èkó ti fi ìpè síta fún Bobrisky láti wá san gbèsè rẹ̀. Ìròyìn eré ìdárayá: ẹgbẹ́ agbábọ́ọ̀lù Monaco fi ẹ̀yìn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona janlẹ̀ nígbà tí Atalanta kojú Arsenal nínú ìdíje UEFA Champions League. Àwọn ìròyìn yìí àtàwọn míì lẹ́ ó jẹ̀gbádùn ẹ̀ tí ẹ bá darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe ògbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.